Wait, I think my stomach is But seriously, I have to use the toilet. You have waited till we finish. Yeah. Okay. I don't think I can do this now. Let me just go to the toilet. Fine. Yeah, I'm sorry. I promise we will continue. Whatever. Yeah, come on. Let's go. Yeah, I'm so sorry. Go now, you're taking too long. Look at my glasses. Yeah, I'll be right back. Huh? Don't be long. I'll be right back. Damn, we got kilo share. Come on now, come on. I mean, come on. Ọkùnrin yẹn now, ẹkùn yẹn. Kí ṣé o ẹrù bí wọ́n fẹ́ máa bá ẹ ni. Damn. When you refund me, man. Shit. Man, yeah, man, you can do this. You can do this. Yes, you can do this. Yeah. So you just go back in there. Then you just start all over again. Yeah? Haji. Yeah! Ha! Haji now. Haji today. Haji! Ah! Yepa! Ha! Mo dáràn! Ha! Yeah! Ha! Mo kú mọ́ mi lọ́wọ́. Ah! Kí mo kóra mi sí. Ha! Haji, please don't die. Haji, please don't die. Haji, please just stand up, please, Haji. Haji, please. Kimashi. Hey. Toba. Hey. How did I get myself into this? Mo mọ̀ pé ẹ máa wò pé irú èèyàn wo ni bọ̀bọ́ ẹ̀. Ẹ tẹ̀lé máa rò pé ìkan nínú àwọn ọmọkùnrin oníranù oníṣekúṣe tí ó mọ̀jú kó máa gbóbìnrin kiri ni mí. Ẹlòmíì nínú yín tún lè máa rò pé bóyá yahoo boy ni mí tí mo wá fẹ́ lu ọmọ lọ́mọ. But wait. Before you judge me, Gboyega lorúkọ mi. And this story didn't start like this. In fact, it started on a more pleasant note. You always talk say you go beat me every time. I go beat you for this game. I don't know what you sabi play anything.
I don't know why Messi know they run. You know they press the part where now. Now you build your players now. How they build my player? Give me the play together like this. See as Ronaldo they play now. This guy. Guy, wait. Remember that my babe? Which one of your babe? You know IG, I mean Tolu, I mean KC, I mean Dami, which one they talk? Which one baby they talk? Guy. Which kind of play be that now? Dúró tó ṣe sọ̀rọ̀ yẹn tí wọ́n bá lọ wọlé ńkọ́. Kí mo sọ sí tó dẹ̀ fi ń bínú by himself, which I méjì nìkan làwọn bíbí náà, tá ló fẹ́ wọlé tó fi máa gbọ́ nǹkan tá à ń sọ. No vex. Oya, which one of them they talk? Which babe? How they tell you again? Guy, now wetin happen? Wetin I don talk wey you don dey tear face like this? I never talk anything now. No dey vex. Calm down now, guy. Wetin sup? Ṣé o fẹ́ máa bú mi nìyẹn o? Mi ò bú ẹ na, just dey talk say wetin I talk wey you don dey tear face. Bú mi gbà ẹ̀, bú mi bú ẹ náà. na. Oya, guy, no vex. Oya, sorry. No continue. You have to tell me which one of them wetin happen. Akesi o. Wetin do KC? She get belle ni? Toba, I don't know, say you this guy be bad guy. You don't sharply give KC belle. Guy. Now wow. Boyega. Boyega. Ṣé you no go allow me I give you proper gist? Abi which one be all this now? Yeah, guy, no vex. But you say you don't need drag am too much. You need try. Guy, that girl don't sharply give am belle fast. Omo. Why you don't use jacket? Who say cover all this thing up now? So now why you dey interrupt me, abi? Guy, now we are no vex. We are See, this gist na my own o. No be your own. Yeah, sorry. You know, as a gentle guy where I be, I can't dey reason am say make I take this babe out. See, you can't go flex. Gbejade lana. You can't go flex. As you dey a corner, they catch cruise. And so the babe talk say she won't follow me talk. Wetin be that? Na serious matter I think say she won't follow me talk. Guess wetin she talk? Guess. Guy, talk wetin happen now. You know say me I no dey in all this guessing game. Tell me wetin happen. And so the babe they talk say, Toba, you know we've been on this dating thing for so long. And I'm thinking, when are we going to take it to the next level? I mean, when are you going to propose? That question weak. He weak me sef. Ọmọ ẹbẹ di Mario sí ẹ lọ́rùn ní ṣá. Hey, you go propose. I don't know say my mama go call me. Hello, mommy. Come. Yes, one. Oh, okay. Mo ti send about an hour ago now. Okay, no problem, ma. Trouble sit down there for house. Younger go knock him head yo. Yawa be that yo. Alone. Mami, ṣe ti rí kíni. Mami, mo ń ṣàmì.
mo ní mo ń ṣe àmì mami ẹ jẹ́ kí n pè yín padà àmì ẹ jẹ́ kí n pè yín padà mami a pè yín padà àmì ẹ jẹ́ kí n pè yín padà àmì. ẹnu kọ́ ìlú oṣù wa sí sórí mọ́mí ẹ̀ wọ́n lẹ́bùn gan-an wọ́n ní gift Deborah ló wà lára wọn ṣùgbọ́n rí bí mo ṣe wá ń rò ó báyìí wọ́n ò pé bóyá kí mọ́mí ẹ̀ oget kọ́ tiẹ̀ dá church sílẹ̀. Your father. màá ṣe treasurer. Your father. Your mama na Deborah reincarnate kí ló dé prayer ni. ìbílẹ̀ lọ dẹ́ irú dẹ́dẹ́ bíi eléyìí. Thank God it's Friday, baby. What time? Adele Muelo. You get? You need a ká mú ẹ lọ nísìn. Mommy wà lé. Wọ́n pray for ẹ. She'll get. And as a mama's boy, tí mo bá ní kó jẹ́ ká lọ. Ó mọ̀, wá sọ fún mi pé no. So, I'll see you later. Thank God it's Friday. Yeah. TGIF, baby. Oh shit. Akàn máa jáde wá máa rìn òru ṣá. Tó bá dẹ̀ lọ báyìí sí òde láago kékeré rí. Yeah. Aago ńláńlá ni. As a big boy. As a big boy. Yeah. Guy, ìgboro rẹ́rìn o. Gbogbo tí wọ́n kàn máa jáde kiri yìí kó wà kẹ́fò. I know, right? Ó lẹ́niyà bíire. She... Wọ́n ní kí n rìn lọ́gànjọ́ ọmọ tá bíire kì í rìn lóru wọ́n máa rìn lóru kiri. Oh yeah. Wọ́n máa rìn kiri wo ló yẹ. Ṣé sọ́dọ̀ ẹ̀yà. Kémi gbẹ́nu sàn nìyẹn o. Guy. Give me job. Don't you touch me. I'll see you. Hey, you know what? Likely, Kima Badawa Lilale. So, to that face soon. Good sleep. Ṣé mi sọ? Òun wọlé lágo kékeré ńláńlá ni. Wo àní ẹ̀ ò ṣe mí. Kí ló ń ṣe léyìí? Sure. Ta fẹ́ bá play game báyìí. Ta fẹ́ bá play game náà ti lọ báyìí sìn. Bega! Oh, where is this guy? Where's this guy doing now? Who's that? Boyega! Oh boy. Aji, just calm down. He's asleep. Oh. Boyega! Come on, open this door, guy. Open the door now. Alpha. IJ. Alright. Alpha. Sorry, babe. Sorry. Leave the door. We'll close it. Sorry. Just have your seat. IJ. I'm coming. I want to have a word with him. Hey, take a sorry, sir. Guy now, guy, calm down now. You won't injure me. Sorry, Pele. Ojo. O ma ṣe favor kan fún mi lálẹ́. Kí ni ẹ? O ṣàmọ IJ now. So you're going to excuse me for the night. No way. Come on, nínú room ni mo ń sọ now. Mo sọ pé kó jáde pátápátá kúrò nínú ilé. First of all, tí ẹ sọ fún bò tí ẹ ń bọ̀ nílé lálẹ́ yìí. Plans change ni. Plans change. Yeah. Now, so what I think inconvenience wey kémi kúrò yàrá fún ẹ. No inconvenience now. You're my guy. Who dem IJ? Kò ń ṣàjèjì now. Give me the room just for tonight. Give me space. Bro code, man. Bro code. Bro code. Really?
Bro code. So, yeah. Okay. Babe, let's get it. Yeah, lálẹ́ yìí. Oh my God. Lálẹ́ yìí. All right, guy. Go to that guy. Nice. Nice. Can't wait. Go down. Boy, Liko ni yàrá ṣá. Tọ́ba! Bí wọ́n láriwo òṣì báyìí sìn. Tọ́ba ẹ̀rẹ̀gbáriwo yín kúrò bẹ́ẹ̀ náà àbí ẹ̀wò wá ní báyìí sìn. Ooh. Ah! Ah, no. Bye. Oh, man. So, next time I see you. I don't know. Very soon. Okay. Bye. Bye. Take care of you. Watch your steps. Thank you. Last night was a movie. Last night was a movie. Yeah. Cristiano. See, guy, let me tell you something I don't understand. Okay. Maybe you don't understand the velocity of what you did. Ìwọ gbé ọmọ wálé, ó sọ fún mi. Ó tún wá lé mi kúrò nínú yàrá pé kó wá sùn bíbí yìí. When last night was a movie. Wait, how do you expect me to feel? I should start laughing? Yeah, I can't take all this your rubbish anymore. I can't tolerate it anymore. This nonsense has to stop. So, Emilio, Ambassador Bar. Now you are the follow talk like this. No, why not we follow you talk anyhow? No, who you be? Why I not fit follow you talk anyhow? Where you go? I mean, you dey follow talk like say I be pikin. You no be pikin. Oh no. You no be pikin. Agbogbo ogba tó ń wú yìí kò jọ wa ọmọdé. See, èmi sọ tèmi fún wọn. I can't take this anymore. I no go fit dey take all this your bullshit again. Oh what? What did they do you? What did you go do? You just dey meglo. I thought say I dey squat you for my house, you dey talk anyhow. Kí ló ṣe? I never sorrow. That's your life. Tó bá ti sú ẹ, go pack your things and get the hell out of this house. Kí ló ṣe? Okay, we never reach our level. Never reach our level. Okay.
ọmọ dára ó dẹjọ́. Ibo ló tún dà ọ́ torí mo rí tó tún ti ń kunjú tó ti ń kùn tè báyìí. Mo ní unfinished business kan tí mo fẹ́ sáré attend sí. Ẹ jọ̀ọ́, irú ojú ò wá lẹ fi ń wò mí yẹn o. Mo kàn ń rò náà ni pé ṣé kòkòrò lè tiẹ̀ ń tà wọ́n dì ní tó jẹ́ pé wàá kàn máa rìn káàkiri ní gbogbo ìgbà. Ẹ wo ọ̀dọ̀ Tọ́ba náà ni mò ń lọ so ẹ má stress ara yín jù. Ẹ dúró náà. Ibo ló ti dé nsìn náà? Ọ̀dọ̀ Tọ́ba náà ni. Ó ṣẹ̀dé látọ̀dọ̀ Tọ́ba nsìn. Ó tún ti ń padà lọ sọ́dọ̀ Tọ́ba. Ṣé kòkòrò lè tiẹ̀ ò kí ń ta ẹ̀ ń dì ní? Tí wàá kàn máa rìn káàkiri ṣáà gbogbo ìgbà. Ta ló fi lé ìjọ náà? Sis, calm down. Mo ti mọ nǹkan tó ń ṣe yín but ẹ má worry. I Kí can ló take care of ṣe mí? myself. Ẹ má worry. You can take care of yourself. Ṣé ọmọ nǹkan ajé èmi àti ẹ máa ní problem gan because wọn lè fi ẹ́ sí ìkí ẹ̀ mi kí má lè take care wà á máa rìn kiri mi mẹ́tò fi jọ wà á kàn máa Tọ́ba ṣáà ní gbogbo ìgbà. But sis, kí ni colour problem yìí náà? Ṣé nítorí pé mo ti ń bá yín gbélé nísìn ẹ wá wò ó pé okay o ẹ fẹ́ sọ yín di monitoring spirit kalẹ̀ sí mi lọ́rùn. No, nǹkan tẹ́ fẹ́ dà ní àbí no mi ní life tèmi àti live àbí kí ló dé nǹkan torí same reason yìí náà mo ṣe fọ̀dọ̀ mọ́ sísílẹ̀ ẹ̀yin náà bẹ̀rẹ̀ tí ṣé kí n má jáde mọ́ ni mo dẹ̀ mọ́ nǹkan tó ń ṣe yín o wàláhì mo mọ́ nǹkan tó ń ṣe yín. Kí ló ń ṣe mí? Torí ẹ̀rí bi lọ ni ẹ wá ń jowú. Èmi ṣé o mọ̀ pé wàá tẹ́ o mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ díẹ̀díẹ̀ wàá tẹ́ o torí wọn ò lè fi ẹ́ sí ìkí ẹ̀mí kí n má lè tọ́jú ẹ. What the best for you? Okay. I'm out. Okay, so wàá work out tẹ́mi lórí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ àbí? Aló ó bàjẹ́ ò bàlùmọ̀ má wọrí gbóyún lọ kó gbọ́ ọmọ bọ̀ wá bá mi bíbà ẹ̀ ìyá ẹ̀ náà ló kúkú bá ẹ̀ jẹ́ kò sí wàhálà. Má bínú bí mo yẹ sọ̀rọ̀ sí ẹlẹ́kọ̀ọ́. Wọ́n ní mo ń bá sọ̀rọ̀ náà. Mi gbọ́ nǹkan tó sọ. Mo ní kó má bínú bí mo yẹ sọ̀rọ̀ sí ẹlẹ́kọ̀ọ́. Kí n má bínú. So ìwọ náà mọ̀ pé nǹkan tó ṣe fún mi ò dáa. Wọ́n á rí dínkù mi. No, mo ò rí dínkù ẹ. Mo rí dínkù mi now. No be your fault now. No be your fault. Ṣebí tó pé mi ò níṣẹ́ lọ́wọ́ ká jẹ́ pé mo níṣẹ́ yín tèmi náà lè rent apartment mi ṣé àwọn bá mi sọ̀rọ̀ yín bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Come on wíìgà mo ò rí dínkù ẹ náà ó dá má bínú ṣáà ti bẹ̀ẹ́. Mo wá náà ni ẹ you are forgiven I sin no more. Ọdẹ. ṣojú afẹ́ máa ṣe kéèbù fún mi ní báyìí. Mo ò ṣe kéèbù sí ẹ náà so ó fi ẹ pé mi lọ́dẹ̀ tó ní náà. Ọ̀dà má bínú. ṣùgbọ́n ẹ. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. ṣé kìí ṣàṣọrọ owó ṣáà tó kò sówó tèmi fẹ́ fún ẹ o. lóòótọ́ ni. owó ṣá. Dúró náà kí ló fi mí pè ẹ́ mo mọ̀ pé àwọn náà là ń help ẹ̀ náà. Yes na náà lè máa sọ̀rọ̀ owó bẹ́ẹ̀. ẹ kò ẹ sá o babaláyé ọmọ méjì fẹ́ yìí nìkan o. Wọn náà ní ẹ̀ náà. kó wálé àbí kó wá sókè. ojú ṣàánú. aláàánú mi aláyé mi ẹ jẹ́ ọ ojú yín ni mò ń wò ṣé kí n gbé sílẹ̀. ọmọ ọ̀tá come to think of it ṣé ọmọ ọ̀tá fit ẹ̀ ṣá. ọmọ ọ̀tá máa fit ẹ̀. ó gbé ẹ ṣe pé náà. Anyway on a serious note ó ní nǹkan kan tí mo rò ṣé wọn pé àìmáa jáde you know mingle with people. Level of association is on a zero. When you jẹ́ kó lè máa túraká. My level of association. Yes. On a zero. Yes na. So kí wow. ni mo lè ṣe láti. Level of association. Anyway, see, I would just like to let you know that we were interested in it, because
at least you serve you ó yẹ kó mọ̀ pé gbogbo àwọn nǹkan báyẹn sìn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì tí wọ́n gbóbìnrin and oh I mean owó lè náà máa ní tí wọ́n máa ṣe gbogbo nǹkan báyẹn náà. owó ẹ náà. dúró ṣé bẹ́ẹ̀mi náà mo help ẹ ibi mo ń bá ẹ rò èmi náà máa sponsor ẹ náà. o máa sponsor mi. yes now before kí kọ́bọ̀ ẹ̀bùs tó bo gbogbo ibẹ̀ yẹn. ẹ náà ojú ló ń rojú ṣàánú. aláàánú mi. yes. ẹ dán sá. so mo ti bá ẹ arrange IJ. IJ. yes. IJ wo. IJ mélòó ló mọ̀. IJ the same IJ girlfriend ẹ. IJ girlfriend mi. I sọ fún ẹ pé girlfriend mi ni IJ. IJ is not my girlfriend. Really? Yes. You see, àwọn obìnrin kan wà. All you need is money. And IJ bó ṣe ń wọ yẹn. Tó bá ti rówó, anywhere ni mo lè ti sí. Tí bá ní kó wọnú. O get. Fúnra ara ẹ̀ láfẹ́ sí ara ẹ̀ wọ bẹ̀. Yes. Oh. IJ. Great. IJ. Come in. Kí ló dé tó ń ṣe bí àlejò? Hello. Hey, baby. Hi. Hello. Hey, hi. How you doing? I'm fine. Báwo ni? I'm good. Okay, IJ. Forgive me. So, hey guys, I'll see you later. Ẹ jẹ́ kí n excuse me. Excuse me. IJ. So. Excuse me. Why do time? She want this game. This game. No, wait. You see happen. I cannot just this girl. Where did go? No video me. See, I understand. But don't want to. Even though I'm bad, she go. But you are, my be sorry. Don't worry. Because you can't make a shit for me. When you be to buy shit, make sure you put condom. Yeah, we'll keep it to be okay. Shelving. Yeah, come back. Toba. Ama wa bekun kiri. When the man chop belly full, they go they find the two rubble. Trouble sit down there for house. Young guy go knock him head yo. Yawa be that you. Hey. How are you? I'm okay. Should I offer you anything? Do you want to? No, nothing. I'm fine. Thank you. Yeah, okay, yeah? Yeah, I'm fine. I see. Do you like this? Should like UV? I mean, should like decoration? I mean, the color, the. Nice apartment. Nice apartment. Yeah, sure, okay. Yeah, I'm alright. Yeah. Actually, Anyway. No, tó bá ló máa ń san rent, èmi mo máa ra epo sí generator. Nice. Good to know. Yeah, I know. I'll share now. Nothing. Just. Yeah, don't you? Ooh. Don't you? You will fake maybe inappropriate, you know. I mean, it's a living room, so maybe you can find somewhere more private. Okay. Yeah, we can go to the room. After you. Okay.
think my stomach couldn't. But seriously, you have to use the toilet. You have waited till finish. Yeah, okay. I don't think I can do this now. Let me just go to the toilet. Fine. Yeah, I'm sorry, I promise we will continue. Whatever. Come on. I'm so sorry. Go now, you're taking too long. Glasses. Right back. Huh? Right back. Damn, we got kí ló ń ṣe. Come on now, come on. I mean, come on. Ọkùnrin ni ẹ now, ẹkùn ni ẹ. Kí ṣé o ẹrù bí wàá fẹ́ máa bá ẹ ni. Damn. When you refund me, man. Shit. Man, yeah, man, you can do this. You can do this. Yes, you can do this. Yeah. So you just go back in there. Then you just start all over again. Yeah? Haiji! Yeah! Ha! Haiji now. Haiji today. Haiji! Ah! Yepa! Ah! Mo dáràn! Ah! Yeah! Ah! Mo kú mọ́ mi lọ́wọ́! Ah! Kí mo kóra mi sí! Ah! 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 Haiji! Please don't die. IJ, please don't die. IJ, please just stand up, please, IJ. IJ, please. Kimashi. Hey. Toba. Hey. Ṣẹ́yìn náà ti rí bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ báyìí. Ọlọ́run má jẹ́ ká rí àkóbá àdábá. Olórí àdúrà ni. Àbí? Irú kí ni gbogbo eléyìí báyìí? Hello. IJ, please, can you just stand up? Hello? Hello, Toba. Yes, Toba jọ. Níbo lo wà? Jọ máa bọ̀. Toba jọ máa bọ̀. Toba jọ máa bọ̀, sí nǹkan ti ṣẹlẹ̀. Àní kó máa bọ̀ sí nǹkan tí ṣẹlẹ̀ ṣe máa bọ̀. Ṣá máa bọ̀ sí o ṣe. IJ, please stand up, please. I'm begging you in the mighty name of Jesus, please. Don't die, please. IJ, please don't die. Please don't die. Hey, Toba. Something good 2 minutes, man. Yeah. Just 2 minutes, everything don't bust. So just why she don't know ni. Toba. Ó yẹ kó pẹ́ lẹ́nu ẹ̀ náà. Nǹkan ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Toba. Mo rí mọ̀. Kí ló ṣẹlẹ̀? Toba. Wọ́n láti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn kò mí mọ̀. Ó ti dákẹ́. Mo dárò. So, ó ní pé bó ṣe kúrú ní kí ni yẹn náà strong tó jagaba. Ìwọ tí mọ́mí dé máa ń gbé pé. Ṣé pẹ́lẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ni? Mo dárò kí ni màá ṣe báyìí. So, ó sáré tú sí lára kò mí mọ́.
ẹkùn. Mi ò bẹ ṣeré náà. A ní wàhálà ti ṣẹlẹ̀. Ẹ mo gbé wàhálà ti ṣẹlẹ̀. O ti ṣe débi pé ọmọ yẹn gbọ̀n. A ní wàhálà ti ṣẹlẹ̀ tó bá wàhálà ti ṣẹlẹ̀ ọmọ yẹn ti dákú ọmọ yẹn ti kú. Tó bá ọmọ yẹn ti kú ọmọ yẹn ò mímọ́ sẹ̀. O kú kátàkátà. Ẹkùn. Jagaba. Dúró náà, ṣé mi mẹ́ntọ̀ ẹ̀ ni? Ṣé mo train ẹ̀ báyìí? Èmi mẹ́ntọ̀ ẹ̀. O ṣe débi pé ọmọ èmi gan tí mo train ẹkùn. A kò ń ṣẹlẹ̀ bẹ́yẹn náà. Oh, shit! Oh God, oh God, oh God, oh God. What are you telling me? Go to so we're convincing kí ló ṣe fún. Ṣé o insinuate pé mo pa ni mi ṣe kankan fún náà? O ṣe kankan fún. Ọmọ kan kú mọ́ ẹ lọ́wọ́. No, tell me, what did you do? Mi àti ẹ̀kú pẹ́ ta wọlé. Títí ṣe kankan gan. Bá tẹ̀ ní pé òkè pé kí n tiẹ̀ ní sùúrù pé ǹgẹ̀ tí a ṣayé dé corridor. Mo dé wá corridor for some time. Mo bá dé gbọ̀gbìn. Mo yí gbọ̀gbìn. Mo dé ní pé kí n wá sínú ilé. Mo dé ní pé mo ti dákẹ́. Mo ti ṣe pé kò tiẹ̀ dá mi lóhùn. Mo ti dákẹ́. Gbéga, listen to yourself. What are you telling me? That's what happened now. What you're telling me is not convincing. O sọ pé pé ta ló máa gbà ẹ́ gbọ́. Ṣo fẹ́ lómi ni. What are you telling me? Jọba sọ fẹ́ lómi náà. Jọba sọ fẹ́ lómi. Are you out of your senses? O jáde o wọlé ọmọ ti kú. No one wants to believe you. Ta ló máa gbà ẹ́ gbọ́. Ṣé olùgbọ́mọ fún mi? Olùkọ́ bá mi ni. Mo olùkọ́ bá mi ni. Gbẹ̀tí mo gbọ́mọ fún ẹ tí mo sọ pé ṣé o fẹ́ ọmọ. Did you say no? Gbẹ̀tí mo gbọ́mọ fún ẹ ṣé mo gbé wọn sí ẹ lórí. Tí bá ní kò tó bọ̀ iná ìwọ náà máa tó bọ̀. Màmí dẹ̀ sọ fún mi, màmí sọ fún mi. Wọ́n ní Gbéga mọ ẹni tí wọ́n ń ṣe. Òfin ní báyìí sọ fún kọ́ bá mi. So you're telling me right now pé mi ò ní ìyá àbí? Èmi ò ní ìyá tó lè sọ fún mi. Is that what you're telling me right now? Wọ́n sọ̀rọ̀ jáde. Oh God, what are we going to do now? What are we going to do? Ṣé mo bó tí èyí ṣe mí báyìí? Nǹkan kò pọ̀ ni wo. Bí àpò fẹ́ lọ yàgbẹ́, gbẹ̀ngbọ̀n mi. Kí ló sọ? Gbẹ̀ngbọ̀n mi, mo fẹ́ lọ yàgbẹ́. Okay, I have an idea. Idea wo? Tell me, what's the idea? Please tell me the idea. Please. Calm down. Please tell me the idea. Calm down. Okay, yes, I'm calm. Kí tó ń fọwọ́ kàn? But they're soft. Kí ló wá fi ṣe? So what you do for me right now is lọ sí kitchen. Go into the kitchen. Lọ mọ̀ bẹ́ẹ̀. Okay. Wait, come. O ti gbọ́ mi tán. Lọ mọ̀ bẹ́ẹ̀. Kí la fẹ́ fọ̀ bẹ́ẹ̀ ṣe? We chop her body. Chop her. Yes. I'm a cousin water closet. I'm a flush it. Yes. Yes, that's the only thing we can do. Toba. Yes. Ajé yóò lè wọ̀. A máa gbọ́mọ lọ́mọ sí wẹ́lẹ̀wẹ́lẹ́. Yes, na. Ajé kò lè wọ̀. Báwo ló ṣe lè wọ̀? Tábà lọ flush ọmọ ọlọ́mọ sínú sókèwé tí sọ tó lọ dí sókèwé tí àwọn tó máa kó sókèwé tó bá rí bó ti dí tó rí pé èyí odidi èèyàn la flush sínú ẹ̀ kí ló máa sọ wọn nípa ti pààyàn please bring another idea please think of something else please think of another idea ó yá méje wà náà mi láì jẹ́ kankan sọ̀rọ̀ kí lè lè báyìí sí o de má ìdí ìwà náà kí leléyìí ayé wo ló ní náà sọ̀rọ̀ náà. You know, you two think of something.
Think of something. Think of I can't think of anything. I just want to say mi jàre. Ọ̀pẹ ló mọ ikú sí. Ọ̀pẹ ló mọ ikú sí. Kò kú sọ́wọ́ mi o. Mo ti jáde tó fi mọ wọlé ló ti kú. Ó ti kò kú sọ́wọ́ mi o. Inú ilé ló wà nígbà kókó. Wọ́n fi mí lẹ́ jàre. Wo ara mi kò tiẹ̀ gbóná. Orí ló tiẹ̀ fọ́ mi yìí. Àwọn ọlọ́pàá ti dé. Ọlọ́pàá ti dé. Wọ́n máa ń fún wa. Ọlọ́pàá ti dé. Ọlọ́pàá ti dé. Ta ló sọ fún wọn? Ta ló sọ fún ọlọ́pàá? Àgbà tó yẹ kí n lọ sẹ́wọ̀n tọ́pa. Èmi rẹ̀ lọ sẹ́wọ̀n. Èmi rẹ̀ lọ sẹ́wọ̀n. Èmi rẹ̀ lọ sẹ́wọ̀n. Ó rẹ̀ lọ sẹ́wọ̀n. Ó ní mo ṣe rẹ̀ lọ sẹ́wọ̀n. Just tell me. Kí la máa ṣe báyìí? Ta ló ń kọ́ lẹ́kùn? Okay. Kò ṣọlọ́pàá. I'm very sure. Bọ́ọ̀lù ìjọba ẹgbẹ́ ìjọba ọlọ́pàá. Kò ṣọlọ́pàá that kind of work. Okay, mo ti dákẹ́. Calm down. Okay. Turaka. Okay. Kí ni a máa ṣe? Go downstairs. We'll act like nothing happened. I'm very sure that is not a policeman. That is not how they knock. So calm down. Let's go. Just calm down. Just go Take a deep breath. Take a Let deep breath. me stay here. No, you can't stay here. Let me stay You here. can't. Please, I can hide under this bed. Please, let me stay here. Let us go. Okay, I'll follow you. Oh, yeah, get up. AJ, please wake up. AJ, please wake up now. Tọmọ ìbàdàn jí gbogbo ilé máa ń jí. Fuck! Get up. Calm down. Yes. Relax. Yeah, okay, I'm fine. Yeah. AJ, if you can wake up, it's going to just. Yeah, I'm fine. Let's go. I'm fine. Let's go. I'm fine. Yeah, I'm good. Yeah, okay, yeah. I'm good. Yeah, I'm just. Let's go. Okay, yeah. The church is marching on. The gate of hell shall not prevail. The church is marching on. The church is marching on. The church is marching on. Ta ni ẹ? Èmi ni o. Ìwọ wo? Bro Gbóyèga. Ṣe gbóhùn mi ni. Ẹ wá sílẹ̀kùn jèrè. Yes, sir. Okay. Brother Theophilus lórúkọ mi. Láti orí òkè àkóyọ Christian Faith Ministries. Ibẹ̀ ni mo ti wá. A dẹ̀ notice pé brother Gbóyèga ò ṣe déédéé ní fellowship lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló jẹ́ kí n wá wọn wá. Okay, kò sí Gbóyèga ńlẹ̀. Kò sí ńlẹ̀. Gbóhùn bro Gbóyèga ń sìn náà. Bros. Ní kò sí Gbóyèga ńlẹ̀, kò ń ṣòwò ẹlẹ́gbọ́ ohun mi lẹ́gbọ́. Mo dáhùn brother Gbóyèga mọ̀, mo dáhùn. Ó dà, ẹ jẹ́ kí n wọlé dúró dè wọ́n. Mo náà ohun mi lẹ́gbọ́. Ṣé ẹ gbọ́rọ̀ ni? Ẹ má dùn. Bro Theophilus. Ìwọ sọ fún pé mi ò sílé náà nìyẹn. Brother Gbóyèga. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn, ó ti sọ pé òun ò sí nílé, so ẹ máa lọ. Ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ? Ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ? Ọmọ Ọlọ́run tó ń tàn. Brother Gbóyèga. God bless you. Kí ló dé dé? Kí ló ṣẹlẹ̀? Ó di tírátíra náà. Kódà àwọn brother Titus gan ló já mi lẹ̀ níwájú ọ̀dọ̀ yín. Tí everybody now miss yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú àwọn ọ̀ṣà bẹ́ẹ̀ ń jẹ́. Kí ló ṣẹlẹ̀? Nobody should be too busy to serve God.
I mean, brother Boyega, ẹ̀yin dẹ̀rẹ́ là ń gbàdúrà fún yín. A gbàdúrà fún lójú méjèèjì. Wípé k'Ọlọ́run pèsè iṣẹ́ rere fún yín. Ẹ ṣé tí Ọlọ́run bá wá pèsè ẹ̀gbọ́n tó bá iṣẹ́ máa ráyè tó lọ́hùn mọ́. Mr. Zebrodaya. Point of correction. I am brother Theophilus. Whatever. Ẹ dúró. Ṣé ìlà assistant Ọlọ́run? Àbí kí ló dé tẹ̀ ń gbèjà? Ross. You know, when in the middle of Yes, she's at the why you actually do it. Brother Boyega. Yes, sir. Brother Boyega. Hey, Èṣù lágbára ni kò ní gbàlà. Yes, I know. The way tí Èṣù ṣe máa operate. Èṣù, ó máa, you know, it operates like a lion. Yeah, I know. Tó bá attack prayer, a kick it, you know, a gbà sọ́tún, gbà sósì láti isolate ẹ̀, kó má rí help láti right, left or center. Ẹ má jẹ́ kí Èṣù kó ká yín mọ́kàn náà. Ẹ jọ̀ọ́, ṣé mi lè ṣù? No. Because you've been talking about sex. My brother. Ejo, sir, please, it's not a good time. Listen, by busy and we're in the middle of something when you came in, so, sir, please, if we can just. Oda, kò sí wàhálà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Oh God! Yes, that is the person we need in every situation. We need God. Toba, calm down. We need God. Yes, let's pray, sir. Let's pray. Let's pray. Dàmúsó gbogbo ẹ̀dá. Oh no! Yes, worship. Yìn bàbá. Olóore ẹ̀kọrin. Àánú rẹ̀ yóò wà títí. Lódodo dájúdájú. Lódodo dájúdájú. Yes. Oh, Olúwa Ọlọ́run àánú. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Àdúrà kíkan olódodo a máa ń ṣiṣẹ́ agbára. Ọ̀rẹ́ yín gan ti wà in spirit. He is in spirit. Oh Lord. Oh yes. He is the Lord. Okay. Olúwa bí a ṣe ń sọ̀rọ̀. Bàbá gba ọpẹ́ wa. Àmín. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Fún gbogbo oore tí ẹ ń ṣe fún wa. Bàbá gba ìyìn wa. Àmín. Oore rírí jẹ. Àmín. Bẹ́ẹ̀. Fún oore rírí mu. Bẹ́ẹ̀ni. Oore bíbá rìn. Bẹ́ẹ̀ni. Oore bíbá wí. Bẹ́ẹ̀ni. Oore bíbá sùn. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Àmín. Ẹnìkan mò ń gbọ́ tó ń ṣàmì. Ẹ ṣàmì kíkankíkan. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Kí ni mo gbọ́ ní etí mi yìí? Àánú tí ń kó ní yọ. Ṣáìṣáì. Àánú tí ń kó ní yọ. Tí ń kó ní yọ nínú ìṣòro. Yes. Nínú àkóbá. Nínú àdábà. Nínú ogun ilé. Nínú ogun. Olúwa kó wa yọ. Bàbá kó wa yọ. Àmín. Bàbá kó wa yọ. Àmín. Kó wa. Àmín. Kó wa. Àmín. Kó wa. Àmín. Kó. Àmín. Àmín. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Fire! Fire! I said fire! Out! Ó ti wọlé àṣẹ. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. All right. Shigo, thank you A for máa the rí ra. visitation, sir. Yes, sir. Ẹ̀dẹ̀ ṣé a máa rí yín ní fellowship ní ọjọ́ Yes, sá. for sure. Oh, okay, wonderful. Máa bá yín kí brother Titus. Okay. Àti Yeah. brother Abakuku náà ni máa kí. Wọ́n ní. What the hell was that? Kí ni túbọ̀ yẹn? What's that? Can you let me think? Yes. Let me think. Yes. Just think about something. Yeah. Okay. Yeah, so bad for now. Will you shut it? Shut it and let me think. Okay. I have an idea. Yeah, what idea is that? Tell me what idea is that? Okay. Let's just walk down the street. Okay. I'm Ajirebi. Okay. We'll go upstairs Yes. and rap IJ. Okay. You've not told me the idea yet. How they wake up, sir? Okay. Then drive so far away. Toba. And don't back up, sir. Toba. See, we show people him and walk by. Do you have a better idea? No, I don't. No, I don't have a better idea. I was just thinking, wait, how will I make body and the man will be so.
Motor will die now. Motor to work. It will work. It will work. It's just a carburetor problem. It will work. Okay, no problem. Come here. I mean, let's just take it to. Let's just carry it now. Are you normal? Are you normal? I don't understand. We can just look outside there. Sure, Salama gbe oku la ma lo juicy. Oh, yeah. So my jeleka to lo gbe body. Yeah, okay. Yes, I'm asking me question. Oh, I'm so sorry. Stop asking me questions. You confirm what's going to happen. Yeah. Ha. Clap. Yes, so wait tonight here. I'm going to do that. Swear to God, I'll punch you. Oh, yeah. And I'll scatter your brain here. Yes. So sorry. Hello? Oh? Moanli, I'm not coming again. Oh, I'm not sorry. Alright. I'm just a little bit. Ọmọ Àìjẹ yìí ṣá. Ṣé kò yẹ kó ti dé? Àwọn orin yóò yé ó tiẹ̀ ti sùn bóyá kí n tiẹ̀ pé mọ́mì torí mi pé mọ́mì ni mi lè wá máa rojọ́ lójoojúmọ́ báyìí lórí ọmọ kan. Ẹ gbé fóònù jàre. Hello ma. Fine ma. Adúpẹ́. Ẹ wò mọ́mì ó wà ọ̀rọ̀ ẹ̀ náà mo fẹ́ fi sùn yín. Ẹ wò kò kí ń gbọ́ràn. Ó ti jáde lọ ńsìn látàárọ̀ ńsìn báyìí mi tí rí bó ṣe ṣe lánàá náà nìyẹn tí bá dẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí kò kí ń gbọ́ràn sí mi lẹ́nu bóyá kí máa ní sùúrù ṣé mi wà ní sùúrù ni mò ń pẹ́ túbọ̀ nǹkan tẹ́yìn náà ń sọ alẹ́ yìí lẹ bàjẹ́. Mọ́mì mo máa bá jagun ẹ̀ ní láìkí nǹkan tí mo máa ṣe ò ẹ pé o kẹ́ bá wí o. Ó dáa mo ti gbọ́ ẹ máa ní àgbàlèyàn kan kò sí wàhálà ẹ máa sọ kinní bóyá èmi jẹ́ kinní tí mo máa ṣọ́ ọmọ kan kiri èmi gan tí ìṣọ́ra mi náà kò sí wàhálà kó máa rìn kiri kí ni time mo fún 30 minutes. tí ẹ̀dá bá ti yó tán a máa wá bẹ́kùn kiri wẹ̀ni máa ní chọ́ọ̀kù bẹ́lẹ̀ fún èkó de find the tó rọ̀bọ̀. Ọlọ́run jọ ọmọ ẹgbẹ́ mi kì í ṣọmọ burúkú ìyá mi ò tọ́ mi lọ́mọ burúkú Ọlọ́run jọ bí lè ṣe ṣẹlẹ̀ tí bá rò bí ìrì tó ń bọ̀ wájú mi máa ṣàgbàbọ̀ mi ni Ọlọ́run jọ ṣàánú mi please God give me the power to overcome this Father please dájú gbàdúrà tí ìyá mi gbà máa dá dójú tí ọmọ. Kí ni gbogbo eléyìí tó ń ṣe ìjọba? Let's go. Ó ti tó. It's time. Time for what? Take a look now. Ṣé o ti wá mọ̀ ní? Ta ló sọ fún mi? Àwọn ọlọ́pàá ti dé. Kí ló ń ṣe báyìí? Àwọn mélòó wá? Be a man. What are you talking about? Be a man for what? Ṣé bí táyì ta sọ pa máa gbé ni? Let's Let's go now. Jẹ́ ká dúró díẹ̀ sí. Sọ nígbà tí ilé bá tó mọ́ ni. Ilé ò lè mú bá wá. Kí ni gbogbo eléyìí tó ń ṣe báyìí? I can't do this. Guy, God please. come. Let's go. Na dead body dey inside that room. I no fit do am. Guy, why you dey do like this? Why you dey do like this now? To ma wan go bury person. Na person die. Let's die. Again please. Go and carry it. Ṣé ó dìgbà tó lọ́pàá bá tó ká wa mọ́ nílé àbí tó bá tó ń rún sókè bẹ́ẹ̀? Let's go. Stop. Yo. Just let's go. Na person die. What the hell are you talking about? Can't you just be a man for once? What is all this now? tí ẹ̀dá bá ti yó tán a máa wá bẹ́kùn kiri wẹ̀ni máa ní chọ́ọ̀kù bẹ́lẹ̀ fún ègò de find the tó rọ̀bọ̀. Trouble sit down jẹ́jẹ́ for house yọ̀ǹgá go knack head yo. I can't carry it. Yogo con de calculate Yawa be that. Market go boss for your hand Yawa be that. You go so far so Yawa be that.
Hila, Okay, what do you want me to do for you? na Yawa be that yo. I should dey cover one wahala. Yawa be that yo. Another go join plenty. Yawa. Yawa, he don't gas you. Yawa, he don't gas you. Yawa, he don't gas you. He go to shake him. Shake him. Shake him. Yawa, he don't gas you. Baby, wake up. Baby, wake up. Wake up. Wake up. Yawa, he don't gas you. Oh, Kasala. Yawa, he don't gas you. Tani ye. Èmi ni o, brother Theophilus. Ambo. Please. You ask me. Bro Theophilus, ẹ jọ̀ọ́ kí ni tí wàá ṣe ń bíbí ṣé kò sí? Ẹ wo, ẹ tiẹ̀ jẹ́ n wọlé náà. Ní sùúrù. Kí ló ṣẹlẹ̀ gangan? Tẹ́ bá gbọ́ ìrìn àjò ọmọ Ísírẹ́lì tí mo rìn lénìí. Ẹ bá mi káàánú. Sorry o. Bros, ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń wá mi lálẹ́? Kí lẹ̀ ń wá? I don't know. What are you looking for here? Mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. Ní wa kàn wò pé kí lẹ wá ṣe bíbí lálẹ́ yìí ni. Very good question. Okay. Sir, lẹ́ẹ̀kan nígbà tí mo kúrò níbí báyìí yẹn, tí mo kúrò tá a gbàgbọ́ bẹ́ẹ̀ni nígbà tó. Mo fi ẹsẹ̀ rìn láti ibí báyìí dé ilé mi. And how is that our business? No. How is it our business? Okay, continue. Torí pé last money tó kù lọ́wọ́ mi, òun ni mo fi ṣe offering ní fellowship. So kò wá sí nǹkan kan lọ́wọ́ mi, mo ṣáà fi ẹsẹ̀ rìn délé. Tí mo bá dẹ̀ délé pé okay o, kí n ṣílẹ̀kùn o, kí n wọlé o. Can you just go straight to the point? Kí ló ṣẹlẹ̀? Why are you here? Kí ló ṣẹlẹ̀ sà? Kí lẹ̀ ń wá ń bì? Ní ilẹ̀kùn bá ní ìrora sí o. Kí ilẹ̀ bá ṣílẹ̀kùn lè bá dé wọlé. Àṣé mi ò mú kọ́kọ́rọ́ délé. So kí ló fi kàn wá? Kí ló fi kàn wá? Okay, ẹ sà. Can you just leave? Tí mo ṣàṣẹlẹ̀ tó ṣàṣẹlẹ̀ ni pé nígbà tí mo wá rí pé mi ò mú kọ́kọ́rọ́ délé o. N bá wò pé ó yẹ kí kọ́kọ́rọ́ wà ní church. Lè bá dé rí church. Mo bá fi ẹsẹ̀ rìn láti ilé mo fi dé church. Ẹ̀dẹ̀ rí church. Bí mo ṣe dé church báyìí, àwa every corner, kódà níbi òkè níbi tí wọ́n máa ń gbé kíní àwọn offering basket wọ́n yẹn tẹ́ táwọn fáyà máa ń aṣáwo gbogbo ẹ̀. Ẹ má bínú ẹ̀jọ̀. Ẹ ló wà kò sí problem. Aṣáwo gbogbo ẹ̀ kọ́kọ́rọ́ yàn sí bẹ́ẹ̀. Nígbà tí mo wá rò dáadáa, ó wá sọ sí mi lọ́kàn pé ibi yìí nìkan ni mo wá. Báìbù mi dẹ̀ jábọ́ lẹ́ẹ̀kan gbà tá ń gbàdúrà. Bẹ́ẹ̀ ni báìbù yín jábọ́, òótọ́ ni. Mo wá suspect pé mo fi kọ́kọ́rọ́ mi sí. Àbò kò mi yà gbọ́ gbúrúgbúrú kí ìbàdàn mọ́tò. Brother Zebediah, kò sí. Okay, brother whatever, kò sí kí yín níbí ẹ máa lọ. Kí yín ò gbọ́ kí jábọ̀ mi. Bọ́bọ́ tó ohun yín ti máa ń le jù náà. Kí ni mo ṣe fún yín my brother? Kí ni mo ṣe fún yín náà? Mr. Bro Theophilus, kí yóò sì ń bí sá. Nígbà tí báìbù yín jábọ̀ àgbọ̀ kí nǹkan kan dún nílẹ̀ lẹ̀. Kódà etí ẹ̀jẹ̀ ń kọ́kọ́ check. Tí n bá ti wá tí mi ò bá rí máa lọ lé mi ẹ̀yin kọ́ lẹ máa sọ fún mi. Mr. Barnabas, kò sí kí Theophilus. Kò sí kí yín níbí. Ẹ máa lọ sílé, ẹ máa lọ. Okay, ní sùúrù ẹ jẹ́ kó tẹ̀ check ibẹ̀. Ẹ jẹ́ kó tẹ̀ check ibẹ̀ náà. Jẹ́ kó tẹ̀ check ẹ. Ó yá ẹ wá wo bí. Ọlọ́run á fún yín ní ẹ̀mí sùúrù o. Ọlọ́run á fún yín lẹ́mí sùúrù. Wo bí. Ibi tí báìbù yín jábọ́ sí lélẹ́yìí. Ibi tó jẹ́ ibẹ̀ ni mo sábà pé mo. Kí ibẹ̀ yẹn ló máa wà. Bẹ́ẹ̀ náà ló máa wà. Mo máa wá dáràn abirú kí lè lè bá ẹ̀ nítorí Ọlọ́run. Irú ọmọ wo leléyìí lẹ́ni tó jáde ń sìn tó lóun ò ní pẹ́ dé. Ẹ wo time. Màámi a máa ní kí n ní sùúrù àbí kò sí wàhálà. Àbí kí ni mo ti sọ sí ń sìn? Àjọ sọ̀rọ̀ ń bíbí ṣé mo ti bú jù bẹ́ẹ̀ yẹn? Kínú ọmọ wà kínú ẹ lé mi mo ti rò pé inú mi lé ọmọ mi léyìí kò sí wàhálà. Ibi ló máa ti wá bá mi lónìí yìí. Èní yìí dẹ̀ ni òpin gbogbo ìrìn wèrè yẹn ló máa stop. Kò sí wàhálà. Kéèyàn máa gbé mi lẹ́mìí gbóná gbogbo gbà. Kó ṣàgbé kọ́ yìí náà. Kéèyàn kọ́mọdé wá kó má tiẹ̀ lè mú nǹkan kan lára èèyàn tó máa jọ. Ọjọ́ òun mo rìn báyìí rí. Ṣé mi rìnrìn òru ni? Ọmọdé èèyàn bá bí ń lè rí aṣá máa rìnrìn òru ni. Amúnisìwí ọmọ. Ṣé ti wá rí báyìí?
ṣé tí wáyé pé kò sí kíyìn bíbí yìí ṣé tí pé kò sí kíyìn bíbí ó yẹ wa máa lọ. ẹ jẹ́ ìwò bí. ibi bí ní báyìí yìí jábọ̀ sí ṣé tí kíyìn bẹ̀ yẹn. Can you just leave? Yes. Kò sí kíyìn níbí. Kò sí kíyìn bẹ̀ yẹn sá. Ẹ má jẹ́ kí inú bí mi o. You are kò sí kíyìn níbí ma. Kò sí kíyìn níbí. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yìí ń try mi kò sí wàhálà tó bá gbélé wàá ṣàgbélé kò sí wàhálà bàbá mi. Dúró náà. Àìjẹ́ nǹkan tí kò. Mo máa rí but kí ni mo ti sọ? Ọmọ yìí ń tọ́ mi. Ọlọ́run ọmọ ó tẹ̀ máa padà sílé kó tẹ̀ sí wàhálà kò sí wàhálà yẹn tún pé máa kọ́ tiẹ̀ a máa mọ ẹni tó jágbà náà àwa méjèèjì ń sìn. Àjẹ́ ti wá ní guts báyìí kò tiẹ̀ ó ti rí mi fín kò sí problem kò sí wàhálà continue. Màá pe mọ́mì ń sìn. Ẹ gbé ìjàre mọ́mì. Hello mọ́mì. Mọ́mì ẹ wò ọmọ yín ò tí ì dé o. Náà kò tí ì dé látìgbà tí mo sọ fún kò tí ì dé. Mò ń pè é. Ó ń cut call mi ni. Àwọn ìwà àbàjẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ nìyẹn bó ṣe ń ṣe nìyẹn. Tí máa sọ ẹyọ kan máa sọ mẹ́wàá. Nǹkan tí mò ń fèsì nìyẹn. Ẹ̀yin náà ẹ pé kẹjẹ ń gbọ́ nǹkan tó bá ṣẹlẹ̀. Ó dáa mà. Ìyá ẹ̀ náà ló kápá ẹ̀. Now that we have a third party, kí la máa ṣe? Ẹlòmíì ti mọ̀ sí. Ẹ wò ẹ jẹ́ kí èmi wá máa lọ. Ibo lẹ lọ? Èlò anyway. Ibo lẹ lọ? Èlò anyway. Ibo lẹ lọ? Where do you think you're going? We're in this together. Yes. Àjọpá ni. Yes. Rárá o. Bẹ́ẹ̀ni àjọpá ni. Rárá Àjọpá ni. kò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni sá. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o. Mi ò sí ń bẹ̀. Mi mọ̀ ń pa ẹ̀. Mi mọ̀. O mọ̀ ń pa ẹ̀ nígbà tá a jọ pa. O mọ̀ ń pa ẹ̀ nígbà tá a jọ gbé débi. O mọ̀ ń pa ẹ̀. Mi mọ̀ ń pa ẹ̀ nígbà wo ni mo wà. Mr. Zebudaya. Theophilus. You will tell that to the police. You will tell that to the police. Wípé o mọ̀ ń pa ẹ̀. Ṣé èmi tẹ̀ láìdí àpò? Mo láìdí àpò. Lè wí pé adé ayé lè máa make sense ògbó nǹkan fẹ́ sọ́nà ni. Ṣé ní since tó ẹ pé Bro Theophilus he poses himself as a man of God. Man of God. Yes, you are a man of God. Maybe kí wọ́n gbàdúrà sí ọmọ yìí bóyá kọ́ ṣá láti resurrect ẹ̀ kọ́ jíǹde. Láyé. Kí ló ṣẹlẹ̀? Rárá kí ló gíní yẹn. Ìgbàgbọ́ tèmi ò tó yàn. Ìgbàgbọ́ mi ò tó yàn. What? Bro Theophilus. Ìwọ tó ń pè gèdè tó ń pè gbogbo ẹ̀ nínú Bible tó ń pè lọ́sàn-án níbi ó fẹ́ sọ fún mi pé o ò nígbàgbọ́ kò sí nánú ẹ̀. Wo iná wà nú mi ní tí mo fi ń ṣèkọ́ lélẹ́yìí. Oh really? Mi ò ń ṣe Jésù. Jésù ni. I'm highly disappointed in you. I'm highly disappointed. Ẹ wo èmi náà láì dí akàn. Ajá wo lẹ ní o? Láì dí akàn. Okay, sorry. Bóyá kẹ gbé kẹ lọ fi ṣe tó bá wù yín kí mi wà nílé. Ilé tani? Whose house? Ilé. Ṣó wà okay sir? Àjọ máa lọ dọ́ǹpù bọ́dí gẹ̀ yìí nìṣẹ́. Mr. Man. Mr. Zebudaya. Theophilus. Theophilus. Okay. We stick to the plan. A máa gbé. Okay. A gbé sínú mọ́tò. All right. Then we'll go and dump her. Okay. Bá ṣe sọ tẹ́lẹ̀, bá ṣe. Oya, let's carry her. Nǹkan tẹ́mi fẹ́ ni pé bóyá
ká gbé sí ẹ̀yìn seat kó jókòó sẹ́yìn tẹ̀mí orí tá a bá gbé sẹ́yìn boot ó máa wà suspicious tá a bá gbé sẹ́yìn seat kí bro to Philos kan jókòó tì lẹ́yìn ó dà pé ìyẹn máa wà ó. láíláí kò wà ókè mi ò lè jókòó tó kú ẹ̀yin lẹ wọlé wá ẹ̀yin lẹ kó bára ẹ̀. kódà Jésù Olúwa wa gan Jésù Olúwa wa òkú ọjọ́ kẹrin kò súnmọ́ kò gbé súnmọ́ra ó pè é látọ̀ kan ni. ẹ̀yin lẹ máa jókòó sí lẹ́yìn kò kí ń ṣe Lazarus so ẹja gbé kò ń ṣe Lazarus àìjẹ lórúkọ ìgbàgbọ́ mi dúró lórí. The man chop belly full, he go dey find the two rubble. Trouble sit down jeje for house, younger go knock him head yo. Yawa be that yo. You go con dey calculate, yawa be that yo. Market go bust for your hand, yawa be that yo. You go suffer so tey, yawa be that yo. Hila hilo. Kí ló ń ṣe mọ́tò? Yemi, I don't understand. Another go join plenty. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Calm down. Kí ló ṣẹlẹ̀ ń bolẹ̀? Kí ló ṣẹlẹ̀ tán sí? Just shut it. Mo sọ fún ẹ tó bá mo sọ fún ẹ mo ní mọ́tò yóò gbádùn mo ní ká má jí gbà o. Wait, can you just shut it? Shut up. Okay, yes, I've heard you. But kí la máa ṣe báyìí sí? What am I going to do? I mean. gbà mí lọ́wọ́ ogun àrífẹsẹ̀ sí o. What's all this? Kí la máa ṣe báyìí? What am I going to do? Can you let me think? Okay. Let me think. Right, Allow me to think. All right. You can think. Really? Now? You're going to do this now? We don't have the time for this now. Kí gbogbo eléyìí báyìí sìn, Bra Toba, ṣé ẹ fi pé tẹ́ ń ṣe gan ó pẹ̀lú tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí máa dí kókó. Ìbínú Ọlọ́run máa ń fara hàn lórí irú àwọn nǹkan báyìí. Look, Prozebudaya, Barnabas, or whatever you're called, will you shut up? Yeah, calm down. So what are we going to do now? Just calm down. What are we going to do now? Just follow me. Yeah, wọ́n ti ń bọ̀. Ọlọ́pàá ti ń bọ̀. Òyìnbó bọ̀ ẹ ṣe ń rìn ni. Bóyá kẹ́ mú òkúta kẹ́ fi gbá orí ẹ̀ ní bí ẹ̀mẹ́ta kó máa. Ṣe mechanic ni. Bó ṣe máa ń ṣe church bus nìyẹn. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Mo sọ fún yín bó ti ṣiṣẹ́ bá a ṣe ń ṣe short bus nìyẹn ó yá ẹja lọ. Go. Mọ́tò kan ti ń bọ̀ lẹ́yìn. Mọ́tò wo ló ń bọ̀? Mọ́tò ọlọ́pàá ni. Owó yẹn ti lọ ìpọ́ọ̀tì ọlọ́pàá. Mọ́tò ọlọ́pàá ni. Down. No.
bra Toba. Bra Boyega. Ṣé ẹ feel pé ká park síbí ká dé drop ẹ sí. Mo tó de ní ibi free díẹ̀ pé akako ra park. Ká ra gbèsè bíbí yìí. Kí ló feel? What are you guys talking about? Kill and so to do lẹ́nu ká park síbí. How far is this place to where we live? Eh? Taba drop ẹ síbí tó dàrọ̀ la tó wojú ẹ tó rí pé àjẹ́ ni tó máa trace ẹ̀ dọ́dọ̀ wa ńkọ́. Iṣẹ́ àjẹká máa You guys should just shut it! Shut it! Ah! Toba má dúró má lọ. Ẹ wo ẹ jẹ́ ká reverse. Ẹ jẹ́ ká reverse. Ẹ jẹ́ ká reverse. What are you talking about? I reverse. Toba ó máa mú wa. Níbo lẹ ti ń bọ̀ ǹda? Bẹ́ẹ̀ ni club láti ń bọ̀. A lọ ṣe fàájì ní àgọ́sáyé lọ club. Gbogbo yìí. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni abiri kan ní ìlú? Ẹ máa ń lásìkò yìí. Jẹ́ ìbò sí sáré. Ẹ wo èmi máa jẹ́wọ́ ń tèmi o. Jẹ́wọ́. Ẹ̀yà mọ̀ wí. Iṣẹ́ òru lèmi ti ń bọ̀. Actually, Má ṣe èbó. nǹkan tí mò ń sọ ni pé Ní ọ̀dákẹ́. Ìkan ní òun bọ̀ ń sòrò. Wọ́n ní kílọ̀bù lẹ ti ń bọ̀. Kílọ̀bù jẹ́ yàrá ìṣòro jẹ́ pálọ̀ tẹ́ ń gbàbẹ̀ já síra òun náà ni mo fẹ́ ṣàlàyé fún yín. Ìwé ẹ̀dákẹ́ ìwò lẹ́ ń ṣe wòrò bí ẹni tẹ́ sí kó sí nídìí ìwò la fẹ́ gbàgbọ́ ní gbogbo tẹ́ ń sọ nísìn. Club ni àwa mẹ́tẹ̀ẹ̀ta ti ń bọ̀. Àwọn la rí níbì kan tó dá. Bẹ́ẹ̀ ni so we decided to assist. A kò gbé wọn pé ká gbé wọn dé ilé ìgbà àwọn ìwájú dé. àbídàgbé náà ni wọ́n wà bẹ́ẹ̀ ni. Kò wá sí wàhálà. Ẹ má rìn rúmọ̀ kọ̀ dá o. Ẹ ṣe gan ni sẹ́. Ẹ ṣe. Èwo ló sẹ́ni kẹrin yín tóun sùn pọn nana báyìí. Ó mọ tí. Bẹ́ẹ̀ ni ó ti wà okay. Ijó yẹn gan pọ̀ gan tó jó ní club so you know. Bẹ́ẹ̀ ni. She's tired, she's drunk. Má ṣe èbó mọ́. Abẹ́ ìrọ̀lọ́run ọtí ò sì dá la ní máa ń pẹ̀lú mí ìpakúpa ni. Àbí bẹ́ẹ̀ ni òtẹ́ lọ sọ. Bíbélì náà sọ. Tẹ́ bá ti yá adélé kẹrí pé ẹ dá mi lé lórí. Ok. Àwọn mi sí lójú báyìí. Bẹ́ẹ̀ ni. Ara rẹ̀ ó balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọtí ò bẹ́ lómi la mú. Èsì gbogbo yẹn náà sọtí fún. Bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ sà. Ẹ ṣe gan ni Ẹ ṣe sà. sà. Ẹ má rí rumọ́ o. Yes sir. Ẹ ṣe. Yes sir. Ẹ dúró ní. Paná ọkọ̀. Ṣé kò sí sà? Ṣé kò sí? Sir. Ẹ̀rù ti bà wọ́n àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn ìwọ́wọ́ rèé mọ́. Nígbà tẹ́ ẹ lọ gbòòrò tẹ́ ẹ lọ sáyé tẹ́ ẹ lọ ṣe fàájì. Nígbà yẹn wá débi ẹ̀mọ̀ pé gẹ́gẹ́ fáwa náà ní nǹkan. Ẹ má wọrí ẹ má Gẹ́ tàbí sí alákò. Àtàrò láti lọ. fún ọ ní nǹkan. Tó bá mo fẹ́ fún ọ ní anything. Òun nìkan lẹ́wà fún sí ìgbà méjìlá. Ilé tó bá pín bẹ́ẹ̀ ṣàìjọ má bínú ó pọ̀ lọ wà báyìí sí. Ọmọ jẹ́ tó fi ra ń lọ gbẹ̀mú ní ọmọ dáadáa ni wọ́n. Ẹni bá mo wọ́wẹ́ ní wọ́n gbá báyìí. Ẹ dàgbọ́n ẹ tó lọ mutí lọ́la o kẹ́ẹ̀sì gbá báyìí. Ẹ tó lọ mutí o kẹ́ẹ̀sì tó jẹ́ ètò sùn bí òkú ìlú tó sùn bẹ́ẹ̀ lọ́la. Bẹ́ẹ̀ gbọ́ ọlọ́tí. Ẹ̀yin fún mi pass ní ìwé tábìlì mi ti pass ẹ̀ mọ̀ wá lọ́dẹ bá fẹ́ wá ni ẹ mọ̀ wá. Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣe? Ó dà pé nǹkan ṣe. Ṣé kò sí ni? Kí ló ti pọ́ǹpù ẹ̀. Ó dà pé carburetor ẹ̀ ló ní. Ṣé ìtàn máa tì ní ká fọ́ra ń dì fún yín? Automatic lélẹ̀.
kí láà ṣe sí báyìí. kò sí nǹkan kan tá a máa ṣe. ẹ sì sọ pé nǹkan kan ò ṣe yín. olóò ṣe. ẹ lè wá dàbí ǹdọ́ mi o. ẹ tó bá wà sí lọ́la o. ẹja bá yín bọ́ ẹja gbèsè kú o. àwọn ọmọ dáadáa. àwọn èèyàn nù. yẹ́n ṣe gbogbo alátínà lórí wọn máa dàrú. ẹ ṣé o ẹ ṣé gan. Yes sir, ẹ ṣé o. Will you leave this place? Mo kọ́kọ́ ṣe. Man, go to your house. Má lọ sílé ẹ. Má lọ sílé ẹ. When the man chop belly full, he go to find the two rubble. Trouble, sit down, JJ for house. Young guy go knock head you. What be that to you? You go come to calculate. Yeah, what be that to you? Market go bust for your hand. Police! Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó? Kí ló ṣẹlẹ̀? Hila. Yeah, what be that to you? Kí ló ṣe yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn? Nothing. We're so sorry. Kí ló ń ṣe mí? IJ ni mò ń wá. Mo ti ń wá látànà. IJ. Sorry. IJ. Àtàwọn ọ̀dọ́ ló ti kú. Lónìí àbí àtàwọn ló ti kúrò ní. Witness 1, witness 2, truth established. Ọjọ́ òwa ni IJ bẹ̀rẹ̀ gbogbo orú àwọn òrìn báyìí. Ojú ẹ ló dágbére fún mi pé òun bọ̀ náà. Ó máa rí rẹ̀ tó lé ní ìrọ̀. Ìjẹta, yes. About 3 days ago ló ti wá dẹ̀ kúrò lálẹ́ ọ̀rọ̀ àná. Tó bá rí bá mi kí. Thank you. Okay. I was actually... No. Thou shalt not. Stop. Bá ti yó tán, a máa wá bẹ́kùn kiri. When the man chop belly full, he go to find the two rubble. Trouble, sit down, JJ for house. Young guy go knock him
head yo. Yawa be that yo. You go con the calculate. Yawa be that yo. Market go bust for your hand. Yawa be that yo. You go suffer so day. Yawa be that yo. Hila hilo hila hilo. Yawa be that yo. I should dey cover one wahala. Yawa be that yo. Another go join plenty. Yawa, Yawa, he don't gas you. Yawa, he don't gas you. Yawa, he don't gas you. He go dey shake him, shake him, shake him. Yawa, he don't gas you. Baby, wake up, baby, wake up.